Èdùmàrè ọba àjíkẹ́ ọba fẹ́nifẹ́re ọba àjùwà pé agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègùn ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ lọ́fìn ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọlérí mọ́rẹ̀ẹ́rọ obìnrin bàbàm tó yanyan àwọn ajẹrun òru ajẹdọ̀ èèyàn mọ́bì àtòrò òru jẹ̀ fún ọ̀gàlàntà ìbà yín o arógbá aṣọ mọ́balẹ̀ láàlú ògiri oko ó dọwọ́ rẹ òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún òbánidátọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímẹ̀sùnmí láàárọ̀ yẹn sùn fún ẹbọra jíjẹ́ látọ̀ pa èṣù mọ́ṣẹ̀lẹ̀ Yorùbá wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú wọ́n jà rí kò ṣe dáadáa ẹ̀yin ènìyàn wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń tá a fẹ́ lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá lónìí ní ìwúre kọ́rọ̀ wọ́n lè bá lójú kó lè ládùn kó lè lóyin torí ẹ̀ la fi ń ké pé wọlé ọ̀gẹ́rẹ́ afọkóyẹrẹ lápòkà tó da lápò orí bẹ́ẹ̀ kò lójú balẹ̀ ilẹ̀ ó lanu ilẹ̀ ìbàrẹ̀ o mọ́jà àṣìọ́tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà egun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ mọ́jà bá ru wọn tó lánàá a sọ̀rọ̀ níbi tí ìtàn dé dúró nílùú Ògbómọ̀ṣọ́ a sọ̀rọ̀ débẹ̀ a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó yé àwọn èèyàn wa kì í ṣe pé a fẹ́ ń tàbùkù lù kan mo bèrè question kan nínú fídíò yẹn lánàá inú mi dùn àwọn èèyàn dá àwọn lólúgbọ́n wọn lọ́ba aládé ni pé ọba àtọlẹ̀dọ́lẹ̀ ní ọba títí ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ìlú tí ń bẹ lágbègbè yẹn tó máa bẹ lónìí ni wọ́n dárúkọ wọn Olúgbọ́n Àrẹ̀sà ó nídìí tó jẹ́ kí n béèrè ṣùgbọ́n ṣe é mọ̀ pé tá a bá lọ kóòtù bí mẹ́jọ ṣe rí àti gbogbo dọ́kúmẹ̀ntì tó jáde lórí ọ̀rọ̀ tí ń bẹ láàrin Ògbómọ̀ṣọ́ àti Olúgbọ́n Ògbómọ̀ṣọ́ òun ìní Olúgbọ́n nítorí tí wọ́n fi òṣèlú ṣe lórílẹ̀‐èdè yìí tá a fi ń pariwo ní gbogbo ìgbà ọ̀nà tá a fi ń pariwo pé kẹ́jẹ́ kílẹ̀ Yorùbá ó gba ìdáǹdè àwọn tí wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá ó dá kúrò lóko ẹrú làwọn tí wọ́n sísítẹ́ẹ̀mù yẹn fẹ́fọ̀ wọn tí wọ́n fi ń jẹ tí wọ́n fi ń bọ́ ọmọ tí wọ́n fi ń bọ́yàwó tí wọ́n fi ń bọ́ ara wọn torí ẹ̀ ni mo ṣe ń pe gbogbo èèyàn ọmọ tẹ́jọ́ ọmọ aládé ọmọ èèyàn ọmọ òtù òjire wípé ẹni nínú yín tí bá ń sọ pé kílẹ̀ Yorùbá má gba ìdáǹdè enítọ̀hún Ṣòbíà dá ní Ṣòbíà ló dá tàbí ká pè ní òmùgọ̀ ní darú ẹni bẹ́ẹ̀ láàmú kò sírù nǹkan tẹ́ ẹ fẹ́ sọ lábẹ́ ọ̀run tí ruwa ilé ìlẹ́sẹ̀ sí kò sírù àwíjàre nítorí pé inú ìyànjẹ ni British fi kó orílẹ̀-èdè Nàìjíríà jọ ìyànjẹ ńlá wọn ń bá lọ láàrin ara wa kò sí ẹni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé orílẹ̀-èdè yóò ní forí sẹ́pẹ́ńjọ́ kan kò sẹ́dá àlàyé tó lè sọ nítorí ìyànjẹ British fẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà Fúlàní tí ò sí lára wa ńgbà tá à ń jà tá à ń dààmú tí wàhálà wà lára wa ni wọ́n á lo ìjọba orílẹ̀‐èdè ilé lọ́wọ́ ṣe rí ìyànjẹ àkọ́kọ́ ìyànjẹ òun wá débẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ nígbà táwọn ọmọ Yíbò dìde pé àwọn ó ṣe coup ní 1966 tí wọ́n fẹ́ ṣe coup ní first coup in Nigeria ní 1966 January 15 ẹ lọ wò dáadáa àṣà ọmọ Yíbò ló kóra wọn jọ sínú kúùpù yẹn wọ́n sì mú ètò àlàáfíà orílẹ̀-èdè yìí wọ́n dẹ̀ sọ di fíafíà wọ́n pa Yorùbá wọ́n pa Fúlàní wọ́n pa Haúsá wọ́n ní nítorí pé ìjọba yẹn ò dáa ìjọba jẹgúrú jẹrá ni ṣùgbọ́n Yorùbá àti Fúlàní àti Haúsá ló kàn ẹ pa gbogbo wọn lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n kéde Àgún-Ìrọsì gbàjọba ó bọ́ sọ́wọ́ ọmọ Ìgbò nígbà tó di July 1966 àwọn Haúsá ló kóra wọn jọ àti Fúlàní pé ẹ jẹ́ káwọn náà retaliate nígbà wọn mọ̀ pààyàn wọ́n pa Ìgbò wọ́n tún pa Yorùbá mọ́
àwọn náà dá Haúsá àti Fúlàní sí wọ́n sì ní ẹfẹ́ kó lédè yìí kí wọ́n ní ìṣọ̀kan. Wọ́n ní mo ṣe máa ń sọ gbogbo gbà pé kò lè sí ìṣọ̀kan láíláí. Ẹ wá wò láti gbà yẹn wọ́n dẹ́yẹ sí ìran Ìgbò, wọn ò jẹ́ kí ìran Ìgbò fọwọ́ kan àfíàṣẹ orílẹ̀-èdè yìí mọ́, wọn ò lè dá sí níbi tí wọ́n bá yé wọn jẹ́ dé. Wọ́n bá yé wọn jẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí wọ́n pín ọ̀dọ̀ wọn, wọ́n dá wọn yọ kóngóló sílẹ̀, kò sí ẹni náà, kò sí bí ìbò ṣe lè dìbò tó lé ayé wọn kí wọ́n fi sẹ́tímẹ́ǹtì dì í, wọn ò lè débi tí wọ́n lọ. Wọn ò lè di president Nàìjíríà. Torí ìwé àwọn tí ń tẹ̀ lóbìí mò ń sọ fún yín lónìí, tó bá yẹ pé bí irú ìbò tí ìbò dì lọ ní 2023 ni àwọn èèyàn náà fẹ́ di irú rẹ̀ fún wọn lélẹ́yìí, wàhálà wọn ò fẹ́ẹ̀lì tí ọ̀run ó máa mì báyìí. Mo fi ń sọ fáwọn èèyàn, mò ń fọwọ́ rẹ dájú mo dẹ̀ ń fọwọ́ rẹ sọ̀yà pé Obi ò níbi tí ibì kankan ti ń lọ, ẹ gbàgbé. Torí omi ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè ni. Ẹ̀yin ìyẹn máa wá rí pé ọ̀rọ̀ Nàìjíríà mo ti bẹ̀rẹ̀, òun ló dífá fún Ògbómọ̀ṣọ́. Mo béèrè question kan lánàá, inú igbó tí wọ́n ti dá ẹgbẹ́ Àlóńgó lẹ̀, ta lẹni náà tí wọ́n fi ṣe bàbá àṣàlẹ̀ wọn, àti pé orí ilẹ̀ wo ni? Ṣé Ògbómọ̀ṣọ́ tòní ni? Kí lorúkọ igbó yẹn? Nígbà táwọn ọdẹ yìí pàdé ara wọn, kí lorúkọ tí wọ́n ń pe igbó náà? Tí àwọn èèyàn bá máa sọ̀tàn favour Ògbómọ̀ṣọ́, wọn ò wá ní mention orúkọ igbó, wọn ò ní mention, wọn ò tiẹ̀ sọ kankan tó jọ mọ́ Olúgbọ́n nípa ìrìn àjò Ògbómọ̀ṣọ́, nígbà tí pé Olúgbọ́n ò ní pààtì kankan tó tèkì nínú ẹ̀. Mo ti sọ lánàá, wọ́n kàn mú wá pé bàbá Ìjẹ̀ṣà ó kàn wá ọ̀rẹ́ ìyàwó Ògúnlọlá ni ó ṣe ò jẹ́ amórí àti dìtàn yẹn nítorí irọ́ tí wọ́n fẹ́ pa. Mo dẹ̀ mọ̀ pé tí wọ́n lọ́ rò lẹ́jọ́ ní kóòtù nìyẹn. Ẹni Olúgbọ́n tú ogun ló lé wọn kú mẹ́. Mo ti táwọn yẹn kọ́ lábẹ́ comment pé ogun ò lé wọn, wọ́n parọ́ ni. Pé ẹnìkan ló dá ìjà ìpayàlẹ̀ pé ogun bọ̀ lẹ́rìbọ̀dì fi fọ́n dànù ló mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n wà lónìí. Now àwa wà nù tàn yẹn, àwa nù rẹ̀. Olúgbọ́n wá sí Ṣàtìpó lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, gbogbo èèyàn ṣe bí ìtàn ti rí nù, ṣe bí ìtàn ti rí nù. Ó pọ̀ káàkiri ilẹ̀ yìí bàbá yẹn. Táwọn ìlú kan bá ti lè tóbi báyìí, ìlú tí ò tóbi tó jẹ́ ìlú àtọ̀lẹ̀dẹ̀ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn, ó máa sọ́fà ẹ̀. Wọ́n ó fi ìyà jẹ débi pé kó jẹ́ pé ìyẹn ló ní àkọsílẹ̀ tó yanrantí jù, ìjọba ò ní gbà wọlé. Ó pọ̀ káàkiri, bẹ́ẹ̀ dọ́ṣọ̀ state ẹ̀ bárù rẹ̀ rẹpẹtẹ, bẹ́ẹ̀ dé Kwara ẹ̀ bárù rẹ̀ rẹpẹtẹ. Bàbá Sokoti ṣe fídíò kan, wọ́n gbé bàbá kan àtàgbè ní Ọbalówù láti ìlú Ṣàwó. Bàbá yẹn sọ̀rọ̀, ó fa kò mú òkun ọ̀rọ̀ yọ. Ṣàwó jẹ́ ìlú tó jẹ́ pé ìlú àtọlẹ̀dọ́lẹ̀ tó ti pẹ́ tó ti thousands years lọ lórí ẹ̀. Ká wá gbọ́ pé irú àwọn ìlú tó jẹ́ bí Olóoru, Ìlọrin ni wọ́n ń control Ṣàwó. Ṣé ẹ ráyé lóde àbẹ́ẹ̀rí bó ṣe pọ̀ lọ nílẹ̀ Yorùbá nù, lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. Ẹ̀tàn kò sóòótọ́, kò sí nǹkan tí wọ́n pín, tí wọ́n pínre, tí wọ́n láre, tí wọ́n búre. Kò sí tí wọ́n pín, tí wọ́n pínre, tí wọ́n láre, tí wọ́n búre. Ẹ wo kéèsì Ọ̀fà Tẹ̀rínlé. Tá bá mú òdodo ọ̀rọ̀ ọbẹ̀ kojú, àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ nítorí pé ìjọba favour àwọn, wọn ò ní kí ẹ̀ pẹ̀lú àwọn tíjọba ò favour pẹ̀lú. Ẹ lọ sí Ìkìrun àtọba Àgùnkẹ́ lọ wo bí tí ń ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ fún Ìkìrun ní local government. Ìkìrun wá ní wọ́ọ̀dù 8, àwọn ìlú tó wà lábẹ́ wọn tẹ́ kó yí wọn ká, wọ́n wá fún wọn ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan, odidi ìlú tó ti wà before Ìkìrun. Àwọn ìlú ti wà before Ìkìrun.
1978 ni wọ́n fún Akínrunlọ́yìn adé 78 Ògbómọ̀ṣọ́ gba 1076. àwọn ìlú tí pé kò sí bá balẹ̀ tó lè pàtàn ọjọ́ tó gbadé wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wá ń rákò kò sẹ́ni tó béèrè ṣùgbọ́n ẹ búre kẹ́ láre bí orúkọ Ọ̀fà nígbà tẹ́ bá búre tẹ́ láre ńlá láfíà ó fi wà ṣùgbọ́n àwọn tó pé kínní wọ́n ṣeéṣe kálàáfíà ó mọ̀ sí kí gbogbo kálàáfíà ó mọ̀ jọba bí kóòtù ó bá jókòó irọ́ ni kóòtù ó pa orí irọ́ náà ni ó dájọ́ lé lórí sáwọn kóòtù táwọn retí ìdájọ́ lọ́dọ̀ wọn lọ́la. sáwọn kóòtù táwọn retí ìdájọ́ lọ́dọ̀ wọn rèé ẹ lọ káàkiri báyìí mélòó la fẹ́ kà tírú àwọn wàhálà báyìí kùdẹ̀kùdẹ̀ báyìí tí ń bẹ nílùú wọn tí wọn jọ níyànjú. màá evidence kan wá ní àwọn ìtàn ilẹ̀ Yorùbá tí mo sọ fún yín pé ìdí rẹ̀ nìyẹn tí mi ò fi ń tẹ̀lé ìwé ìtàn torí gbogbo òǹkùtàn ilẹ̀ Yorùbá tó kọ̀wé torí ẹ̀ tẹ́ bá rẹ́nìkan jẹ́ pé ìwé kan ń bẹ tí kinní kan ti sọ̀rọ̀ ẹ má máa nígbàgbọ́ nínú wọn ẹ má máa nígbàgbọ́ irọ́ lẹ́ẹ̀bà nínú ìwé wọn nítorí àtijẹ́ àti mu irọ́. ẹ lọ wo ọ̀rọ̀ tí ọmọkùnrin màá gbọ́ ọmọkùnrin kan wọlé sí tẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ èyí tẹ́ wà lórí Facebook ẹ lè rí torí live là ń ṣe lórí Facebook bọ́ lórí YouTube ẹ rí ti ẹ rí torí ẹ ẹni bá fẹ́ wo kíní yẹn kó lọ wò lórí YouTube ẹ rọ ọmọkùnrin yẹn máa gbé wọlé yóò sọ̀rọ̀ ẹ gbọ́ ribiribi tọmọ yẹn sọ nígbà tí odidi professor mi ní dárúkọ wọn ṣùgbọ́n ọmọ yóò dárúkọ wọn fúnra lára ẹ̀ reno professor of history tí wọ́n àwọn UNESCO tá honor kẹ́ máa gbọ́ orin fá tẹ́lẹ̀ yẹn kọ sínú ìwé nǹkan tí ó exist èyí náà gbọ́. Share history àti philosophy àwọn Yorùbá ó ti rúgù lọ́wọ́ àwọn academia. You see, one thing that is very clear is that there is no shortage of academic publications on Yoruba history and philosophy. In fact, there is an abundance of it. But the number of that publication that is false information significantly outweighs the number that contains actual facts and truths about the Yoruba philosophy and history. And the more I read these books, I just get sad about the state of our historical and philosophical works. So I'm currently reading this book that was edited by Toyin Falola, Yoruba Identity and Power Politics. And I get to this part that is talking about the Yoruba modes of dressing across history. And the writer of this particular section is trying to quote an Eseifa to talk about how the women used to dress without covering their chest up until a certain point. And when I saw the Eseifa that I referenced in the book, I was like, this can't be right. This is not how Eseifa is usually structured. So let me just read that Eseifa to you so you two can see what I'm talking about. So according to him in this page, it was like, Ṣọ̀nṣọ̀ orí ọmú obìnrin, ó ń gúnni lójú, adífá fún Elédùmarè, a rán àwọn obìnrin ti ìkọ́lẹ̀ ọ̀run bọ̀ wá ìkọ́lẹ̀ ayé. Wọ́n sì rin èṣù sí wọn láyà. Ọkùnrin tó ń lọ ní ọ̀kánkán, ibẹ̀ ni yóò máa wò. So he goes ahead to interpret that part, saying that the ripples of women's pointed breasts pinch our eyes. Ifa divination was performed for Eledumare, who was about sending women from heaven to the earth. And the devil, the tempting breast, was planted on their chest. Any man who sees them far off usually fixes his gaze on the spot. Now, apart from the fact that he interprets Eshu to mean the devil, which is completely wrong, one of the issues that I had with this Eseifa that he quoted was that it doesn't seem to be complete. The usual Eseifa that I know will give you an introduction, then will give you the body, then will give you a conclusion of what happened, the repercussions and all of that. It's a whole detailed process. It is a complete prose in itself, each Eseifa. But this does not even give you anything. It doesn't go anywhere. And he claims that it was gotten from Oduifa or Barameji. I was like, I've not seen this kind of Eseifa before. So I asked the Babalawos that I know. And they were like, this is not looking like an Eseifa. It doesn't have the structure of an Eseifa. So you can see, we have a lot of problems because this is something that was written, was edited by a renowned professor, and they did not deem it fit to look closely into what they were referencing to see whether it was accurate or not. And this is the problem when you spend most of your academic learning
learning about foreign-based methodologies and learning about foreign-based systems. If you had used that bit of time to learn just a little about your indigenous system, you will probably have known how the SAFI is accurately structured, so that when you see something like this, you will know that this SAFI is probably not complete or does not even prefer any solution. It does not talk about the problem. It does not establish anything, and you will not put it and document it in a book. This is the kind of issues that we have been facing in our academic writings on Yoruba history and philosophy. So only us, white man, go write about us. Only us, someone from a different ethnicity that does not even know anything about Yoruba, will sit down and write about us. Then even the ones that are bearing Yoruba names and are supposed to know some of these things, just because they were not trained in the Yoruba academic structure and instead chose to be trained in the European academic system, they do not even know the accurate things to put into this book, and they will publish it. And some people will read these things and take it as the accurate truth and fact. So we have a long way to go. A lot of prudence needs to be done with the published works on our history and philosophy. A lot of unlearning and relearning needs to be done. You have to be able to address our indigenous history and philosophy from the standpoint of our indigenous methodologies. Go through the right channels before you make efforts to publish works on these elements of our history and philosophy. If not, you end up putting out misinformation, you will ridicule and diminish the sophistication of our systems, and you will be contributing to the bastardization of our history. ṣé ẹ ti rí fídíò yẹn bó ṣe lọ? ṣé ẹ gbọ́n tí ọmọkùnrin yẹn tẹ́ gbọ́n nǹkan tó fẹ́nu sọ? Professor of history ló mẹ́ńṣà yẹn, ló kọ orin fáárù yẹn. ẹ gbọ́ sí irú orí fá yẹn ṣó bójúmu tó? síbi fá ṣe sọnù. ọmọ yẹn ò gbọ́ Yorùbá dáadáa, ṣùgbọ́n nígbà tí ń kí fá yẹn ń dárúkọ ogún gorí ọyàn, ó ṣe kẹ́ni kan ibẹ̀ lè ṣú torí bọ̀ pé èṣù níwájú káwọn ọmọkùnrin ó ní ń bọ̀ látìgbà tí kẹ́ni kan adébáfẹ́ lè dùnmọ́ rè nígbà tí táwọn obìnrin ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé, ó ní sọ́sọ́ orí ọyàn wọn ó rí báyìí. Professor ní ń kọyún. ṣé bó ṣe rí nínú fánù gbogbo ẹ̀yin babaláwo? ṣé bó ti rí nù? àwọn tá a ní kí wọ́n tó dé Yorùbá ṣe nìyẹn. ṣùgbọ́n kí ló fà á? ọmọkùnrin yẹn sọ ìṣòro tó kọ̀ sí ẹ̀ nítorí pé nǹkan oní nǹkan là á máa pọ́nlé, nǹkan bàbá tiwa àti yẹ̀pẹ̀yẹ̀pẹ̀ rẹ̀ pé ò wúlò. ìtàfi bára wa nínú mẹ́sìtà bára wa lé nírè. gbogbo àṣà tiwa dànù, agbáṣà òyìnbó àgbé lárugẹ. tó bá wá dijọ́ kan àjọkàn tó dijọ́ kan àjọkàn tí àṣà bàbá wa ìbá wa nídìí tó wúlò tó pọn dandan ká dé díẹ̀, a máa ṣe rábàrà báńdì ẹ̀ ànígẹ̀tì ẹ̀, a sì máa fowó wẹ́ni tó mọ̀ ń pa rẹ̀ kiri. òun lẹ̀ ń rí òun. sẹ́yìn náà ti rí abẹ́rẹ́. èmi kàn rọ àwọn èèyàn láti ìhà Olúgbọ́n Ògbómọ̀ṣọ́ ni pé ẹ má jẹ́ ó dogun. tó ṣokùnfà yẹn tó jẹ́ kékeré yẹn wá rí bẹ́ẹ̀ tí mo fẹ́ mẹ́nu kàn, òun náà ni ọ̀rọ̀ tó wáyé láàrin pé nígbà tí Ọ̀yọ́ lé tú, Ògbómọ̀ṣọ́ nílùú tó ṣẹ́kù tágbára wà ń bẹ̀. Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n ń tukọ̀ ilẹ̀ Yorùbá, òun ní pàṣẹ lọ́tún pàṣẹ lósì tí ń fèsì ogun Fúlàní. so ibẹ̀ làwọn èèyàn rí yí pé security ibẹ̀ tight ló jẹ́ kó Ògbómọ̀ṣọ́ gbòòrò. ẹ rí i pé kò sí ìlú táwọn jagunjagun ṣeré sí tàbí tí akíkanjú èèyàn wà ń gbà yẹn tí ìlú yẹn ò ní kún, nítorí pé ibẹ̀ ni wọ́n máa wá ààbò sí. ààbò ló gbé àwọn èèyàn d'Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ fi gbòòrò tẹ́ fi rí wọn. so ìyẹn ò wá túmọ̀ sí pé tágbára bá ti dẹ́wọ́ èèyàn ìrẹ́jẹ ló kù. kò yẹ kó rí bẹ́ẹ̀ láàrin ọmọ ìyá, láàrin ọmọ bàbá tá a gbé dé ara wa tá a dẹ̀ mọ bí ìtàn ṣe lọ. ìtì Ìbàdàn ò dánwò nìyẹn. ṣe mọ̀ pé lẹ́yìn òrẹ́yìn nígbà tí agbára dọ́wọ́ Ìbàdàn, Ògbómọ̀ṣọ́ fẹ́ lo agbára yẹn lórí Ọ̀yọ́ tí ìgbà tí pé àwọn èèyàn dúró, àwọn ará Ọ̀yọ́ dúró re ìbá lò ó. síbẹ̀síbẹ̀ wọ́n ń lò ó lọ́wọ́lọ́wọ́. táwọn tá a dúró iná ti jà fún rí nítorí pé àṣejù kan kápá àwọn Aláàfin gbà yẹn wọ́n dúró re ní láàrin ilẹ̀ Yorùbá. àwọn èèyàn bá jàjà gbé wọn ni, gbé wọn lẹ́yìn. bọ́n àlejò gbé Ọ̀yọ́ lẹ́yìn nítorí tọ́yọ́ bá wọlé, múùdù tọ́yọ́ gbé wọlé tó fi sára àwọn èèyàn kò tẹ́ àwọn èèyàn lọ́rùn, kò jẹ́ káwọn èèyàn ó lè dúró tọ́yọ́ ní tàmí yẹn ló jẹ́ wọ́n dúró ti Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ náà tí gbogbo ayé dẹ̀ rí.
tí ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ nítorí pé ẹ̀yin lẹ rìsẹ́tù Ọ̀yọ́ tòní torí rẹ̀ ẹ gbọ́rọ̀ sọ́yọ́ yẹn lẹ́nu mọ́ tó jẹ́ pé òun ló jẹ́ kẹ́yìn náà ó da tẹ́ ẹ dà so agbára l'Ògbómọ̀ṣọ́ ń lò àṣírí bẹ́ẹ̀ mo lọ sọ fún ilé ní ilẹ̀ Yorùbá àwa ò nígbàgbé orírun tiwa láíláí ànígbàgbé ìpìlẹ̀ tó Ògbómọ̀ṣọ́ bá gbàgbé ìpìlẹ̀ àwa ò nígbàgbé ìpìlẹ̀ o ànígbàgbé ìpìlẹ̀ nígbà tí n tó dífá fún yín padà dífá fún Ìbàdàn kí Ìbàdàn náà wà máa ṣe bẹ́yìn náà ṣe ń ṣe Ìbàdàn gbógun ti àwọn kan nílẹ̀ Yorùbá ń tòótọ́ nítorí ọ̀rọ̀ sákọ́lẹ̀ ọ̀nà òṣàkọ́lẹ̀ bọ̀tí nítorí agbára àti pé ní àkókò yẹn bílù ti rí fún Ìbàdàn nìyẹn bọ̀ǹgbà tí tó gbérégbé ìlú wo lẹ́yìn rí tí Ìbàdàn fi agbára tẹ̀ mọ́lẹ̀ lénìí tó Ògbómọ̀ṣọ́ sí kọ̀ntínú láti máa tẹ àwọn èèyàn mọ́lẹ̀ káàkiri tó kọ̀ntínú torí kọ̀ntínítì lẹ́yìn gbá yẹn tó ti ṣẹlẹ̀ láàrin àwọn bàbá yín tó ti lọ ẹ̀yin ọmọ wa ń ro lẹ́jọ́ lónìí ẹ fi ń ṣe mo dàgbà jù ọ́ lọ mi ò dàgbà jù ọ́ lọ tẹ́ ẹ ṣe mọ̀ pé àwọn kìíní àwọn ni wọ́n mà ti di olùnàgó yín ẹ mọ̀ torí ẹ jẹ́ ká sòdodo ẹ jẹ́ ká sòdodo bí ọ̀rọ̀ bàbá wa Ebenezer Obey ni ó ní òtítọ́ ló máa lékè irọ́ adégbénrò mi ò máma yí wá padà o òtítọ́ lékè irọ́ ńjọ́ kan ọ̀rọ̀ Nàìjíríà ṣẹ́bọ̀n là ń sọ lójoojúmọ́ yìí òtítọ́ padà lékè irọ́ ńjọ́ kan Nàìjíríà padà dé tá a fa bẹ bù á padà fa bẹ bù gbẹ̀yìn ni gbogbo náà táwọn èèyàn lọ emulate gbogbo orientation tẹ ní ìyá format brain yín torí ẹ̀ ní òjò pọ̀pọ̀lọpọ̀ èèyàn trust bàbá Bọ́lá Ahmed Tinubu torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi trust àwọn governors wa mọ́ wọ́n believe pé gbogbo wọn kàn lágbára bó bá ṣe rí ni ta lẹni náà nù yín tínú rẹ̀ lè mọ́ tí ìgbà ìyá rẹ̀ ó funfun kìnìṣà bíi ìtawó lọ́wọ́ tó rí ìkẹrẹ rẹ̀ mọ́ ń bẹ̀ tó yẹ kó gbé Cocoa House lọ tí ò gbé lọ́bẹ̀ tó gbé dúró Ìbàdàn táwọ́ lọ́wọ́ bá gbé Cocoa House lọ bá lọ sí ìkẹrẹ ni ta ni bá bẹ náà tó fẹ́ bí lákòókò yẹn tó bá jẹ́ pé Awólọ́wọ̀ gbogbo rédíò station tó kó wá sọ́yọ́ tó kó wá Ìbàdàn àti kìnní kan tó kó wá Ìbàdàn ó kó lọ sí ìkẹ́nẹ́lù rẹ̀ ta lẹni tó fẹ́ fi bí ta lẹni náà tí ó fi bí kò sí ẹ̀yẹ wá wò lé ní gbogbo yín tó bá ti lè fi kú dá lé yín lọ́wọ́ ìlú yín ni Bọ́lá Ìgè gba agbára ó di gọ́vnọ̀ Ọ̀yọ́ state kò di gọ́vnọ̀ Ọ̀yọ́ state òun àti dẹ́bùtì rẹ̀ tó wá láti rè wọ́n sáré pín Ìbàdàn polytechnic wọ́n pín sọ́nà mẹ́ta ó ti gbé Zaria campus lọ ìsàkè ìkan ti gbé tiẹ̀ lọ rí ẹni tó ti sẹ́kẹ̀tì rúgbà náà bàbá Àkàndé nc tó wà ní kínní òun náà rú lọ sí ìlà wọ́n sàpò gbogbo ìmọ̀ra wọn lọ́wọ́ gbé kan lọ níṣà irú àwọn dídà táwọn ń rí lónìí nínú nílẹ̀ Yorùbá ṣé báwo lọ́wọ́ ṣe ti ẹnu ẹ̀bìrì lọ́wọ́ gbogbo wọn tí wọ́n sọ fún wa tí wọ́n fa Awólọ́wọ̀ parọ́ fún wa Awólọ́wọ̀ yẹn dáadáa ni ṣé Awólọ́wọ̀ ṣe ti ẹnu Yorùbá ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti máa ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní rúrú ẹbọ nígbé ní àìrú ẹbọ kì í gbèyàn lára kéèyàn ó rúbọ wọn ni kéèyàn ó fàgbà fún àgbà káyé ó lè bá a gún ẹni tó bá jẹ mágbà ìjà àfàgbà fún káyé ó lè gún ṣùgbọ́n tẹ́ bá dòdò pé wọn ọwọ́ mi ò tó àfi gọ̀ǹgọ̀fà gbogbo bí ìrìn àjò wa ṣe rí lónìí bí ó sì máa rí lọ tàbá ní àdùn tí ká máa yàrá wa jẹ bí ó ti máa rí lọ rèé tí ò ní lójú torí ẹni mi ṣe wá láti wá gba everybody wa nímọ̀ràn pé a ní láti sit tight níbi tá a bá dé a ní láti dúró ká dúró re ká má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ ẹnìkan kì í jẹ́ kí ilẹ̀ fẹ̀ a ti sọ láìmọye ìgbà ṣùgbọ́n gbogbo àwọn tó wà nù agbára lénìí kò sínú wọn tí ń jàjẹ́ wẹ̀yìn eré kótánkótán lajá lámi ni gbogbo wọn ń ṣe wọ́n dẹ̀ gbàgbé kinní kan tí ò lóògùn ikú ò lóògùn kò sí bó ṣe lè wù kó ṣe tó láyé gbogbo ìpátá ń padà filẹ̀ pa fún lẹ́nu àwa gbàgbé ọjọ́ náà
àwọn sáré tí ò yẹ ká máa lé àlẹ́ àtúbọ̀tán bí tá a bá sí bẹ̀ mọ́ kí làwọn ọmọ wa máa jẹ ṣe é rò pé gbogbo tẹ́ ẹ ṣe lénìí ṣé irú àwọn tó bá wà nínú ipò bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti bìlíì pé gbogbo táwọn ṣeun làwọn ọmọ wọn máa jẹ lọ wọ́n ti wà pé a máa tán pé tí tán lọ́dún eégún tọ́mọ alágbára náà padà yọgbá lọ tò ní swaka pé mo fẹ́ ràkàrà táwọn ọmọ gbogbo níjọ́ ò lè sọdún eégún tán tó tí wọ́n yọgbá wá ràkà gbogbo àkálẹ̀ yìí tẹ́ déńjẹ́ ò ní dà wọ́n ti jẹ́ tán wọ́n tó ti yọgbá kiri lọ wákàkiri bí òun ilé ayé ti rí nìyẹn gbogbo ẹni tó bá ní ẹ̀mí àti fi làákàyè bá mi lọ lórí ètò yìí mi ì ní sọ jù báyìí lọ títí tá fi mákọ̀tún ètò mi wá lórí ìkànnì yìí èmi ti yín tòótọ́ bàbá àṣà.